àǹfààní wo ló wà lórí ẹ̀. ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí nǹkan meritorious consideration kì í sábà àwọn kan tó bá mọ̀ pé àwọn ò ní point tó strong tó mo tiẹ̀ ní fẹ́ ká ọ̀rọ̀ jẹ́ wáyé rárá n tẹ́mi rí sí ni òfin yìí àbá òfin yìí kò yà àwọn tó wà lẹ́yìn àríwá Nàìjíríà kò yà wọ́n sọ́tọ̀ kúrò ní àwọn tó wà ní ìsàlẹ̀ n tó ń sọ ni wípé gbóǹkálukú bá ṣe dájọ́ náà ló fi yẹ kán máa kó àjọ. gẹ́gẹ́ bí àpèjúwe pàápàá yọ lórí tá à ń pè ní VAT value added tax nǹkan tí wọ́n bá téèyàn bá ń lò lásìkò gẹ́gẹ́ bí àpèjúwe tó bá jẹ́ pé ráìsì náà ń gbìn níbì kan tàbí tí wọ́n ń jẹ jù níbì kan àwọn ni ó mọ̀ dáwọ́ orí lórí ráìsì yẹn gbogbo tó dẹ̀ wà Nàìjíríà gbogbo tá a lè pè ní products náà ló ní value added tax ẹ̀ gbogbo tá a bá ti ń tà ló ní owó orí tí a máa san lórí ẹ̀ ìjọba nínú àbọ̀ òfin yẹn ni pé ibi tí wọ́n bá ti ń lo àwọn nǹkan yìí jù owó ibẹ̀ lówó ń jáde jù tí wọ́n ò bá sì pín owó yìí bẹ́ẹ̀ náà bí owó ń jáde jù náà ló yẹ kó ní kán dáwó padà sí jù kí ló burú bí yẹn tó bá yẹ pé a ní ẹ̀mí ìṣòdodo àti ẹ̀mí fairness and justice. ṣe ẹ̀yin rí i pé ńgbà kankan wà pé fairness and justice wà ní Nàìjíríà. sí òwò ayẹ kó wà láti ẹni kó sí. ok take for example ẹ wò ní abẹ́ ìṣàkóso ààrẹ àná Muhammadu Buhari ariwo jáde láti south west let me say south wípé majority of appointments wípé apá àríwá ló ti wá nílẹ̀ tòní tó mọ̀ ẹ̀ náà tàbá ní parọ́ tà ní ṣẹ̀gànṣèké majority of appointments south ló ti wá báyìí ó túmọ̀ sí pé bí ọ̀rọ̀ Uganda láyé ìgbà kan ni tó dá wàhálà alẹ́ ń bẹ̀ whenever tí gọ́ọ̀mẹ̀ntì bá tí president bá ti wá láti ẹkùn kan wá ní is a government of the north tó wá láti east náà irú ẹ̀ ló fẹ́ máa ṣẹlẹ̀ Nàìjíríà. ṣe rí tá a bá tiẹ̀ gbà bó ṣe sọ yẹn pé bó ṣe sọ yẹn lórí ṣé a sọ pé bí ó ṣe wá dá yẹn náà ní ká continue. láíláí. ìbéèrè tí wà ṣe rí ní ìkan kan tá a gbọ́dọ̀ gbà even àwa tá a jẹ́ Yorùbá tàbí tá a wá láti south ni pé àwọn Haúsá pọ̀ jù wá lọ. wọ́n pọ̀ jù wá lọ. a kò sí àní ń bẹ̀. number one wọ́n ní stéètì mọ́kàndínlógún àwa ní stéètì mẹ́tàdínlógún ìkànnì yẹn tó fún pé stéètì tó wà ní Haúsá ọ̀pọ̀ ju èyí tó wà ní sáà. àwọn ní mọ́kàndínlógún. wọ́n ní 19. àwa ní 17. inú 17 tá à ń sọ yẹn nísìnyí mo fẹ́ nínú 19 tiwọn yẹn mo fẹ́ yọ méjì jáde if not for political gain. North Central tá a ti rí bíi Kwara State káyọ Kwara State àti Kogi population àwọn ẹ̀yà tó jẹ́ Yorùbá tó wà ní Kwara State òun ló pọ̀ jù. Yorùbá kọ́ náà fi ń fún yàn ní state kí wàá bá àwọn ṣe báwo lẹ ṣe pé population èèyàn ẹni ìjẹta ẹni náà ni kì í ṣe pé ṣe Yorùbá náà fi ń pín nǹkan ìkànnì yẹn number one number two ṣé o mọ iye Yorùbá tó wà ní Abuja nísìn tàbí tó wà ní Kaduna tàbí tó wà ní Kano ní Zaria èmi ní family ń bẹ̀ tán ti wọ́n á bẹ̀ tó 100 years torí ìgbà mọ́ àwọn yunifásitì máa ń lọ sọlúdé lọ́hùn ní Zaria ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹkáníìkì ọ̀pọ̀lọpọ̀ àwọn bíríkìlà kápẹ́ńtà nkankan torí àwọn Haúsá ó tètè síjú sí gbogbo àwọn iṣẹ́ ọwọ́ yẹn àwọn Yorùbá ló pọ̀ nbẹ iná àwọn òfin máa ń bá àwọn èèyàn sọ ẹ pé ẹ fẹ́ wá nation Yorùbá nation tí Yorùbá nation bá wáyé tí wọ́n bá lé gbogbo Yorùbá tó wà nbẹ níbo lẹ fẹ́ kó wọn sí so ọ̀rọ̀ ọpá ń sọ̀rọ̀ ẹ̀yà yẹn kò bá láàká ìmúlójú tèmi. All Nigerians are equal citizens of Nigeria. So ẹ̀yà stéètì wọ́n ò fi ń ṣe gbìlá state kọ̀ọ̀kan sílẹ̀ kó wà bẹ́ẹ̀. Ìkànnì yẹn ẹ̀rí mi kẹ́ fi mọ̀ pé àwọn Haúsá pọ̀ jù wá lọ. Haúsá kan
á níyàwó mẹ́rin á bí 20 ọmọ tàbí jù bẹ́ẹ̀ lọ. àti eré tó tiẹ̀ fi yan gan lẹ́gbùn aṣòfin. so ti yé now ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ làjú Yorùbá ọ̀lẹ ọkọ ìyàwó nìyí. làwọn Yorùbá ẹ̀yin Yorùbá ẹni tí mò ń wò. Yorùbá lẹ́yìn náà yìí. èmi yàtọ̀ ìyàwó 4 mo ní ọmọ tí mo sì ní tó. gbogbo àwa tá a ní ìyàwó kọ̀ọ̀kan ọ̀lẹ Yorùbá ni wá. àwọn obìnrin pọ̀ ju kẹ́ ẹ má máa fẹ́ wọn lọ. àwọn obìnrin pọ̀ kì í sọ̀rọ̀ àwàdà o. pẹ̀lú ẹkọ́nọ́mì bí nǹkan ṣe rí. kì í ṣe ọ̀rọ̀ àwàdà ta ló fẹ́ fẹ́ àwọn ọmọ obìnrin tẹ́ ń bí. ẹ bá ní kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀. ta ló fẹ́ fẹ́ wọn ẹ jẹ́ fún yín lápèjúwe nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá yìí. Christian lèmi Christian ìyàwó kò sí Christian ju àwọn ará Kenya lọ. Kenya àwọn obìnrin Kenya is a Christian country. ní last year gbogbo obìnrin Kenya wọ́n protest against government pé òfin monogamy tẹ́lẹ̀ tí church impose lórí àwọn ọgbà mọ́. ńgbà ìjọba fẹ́ wo ìjọba láti gbé òfin lọ sí àtúnṣe òfin lọ sí parliament Kenya kí wọ́n allow kan abrogate monogamy kí wọ́n allow polygamy káwọn bá tiẹ̀ máa rí àwọn tí ó fẹ́ àwọn. Swaziland ní South Africa is another Christian country. ọba abẹ ṣe òfin pé ẹni tí ọkùnrin tí ò bá fẹ́ yàwó 5 pé ní ó ṣẹ̀wọ̀n. ó sọ òfin yẹn ti múlẹ̀ báyìí tẹ́ ẹ bá tẹ̀ fẹ́ yàwó 5 wọ́n fún yín lé ìjọba fún yín lé wọ́n sì fún yín lówó. torí pé àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ sí kán rẹ́ni tí ó fẹ́ wọn. so ti yé. ok so ọ̀rọ̀ kan la bá débẹ̀ o. ọ̀rọ̀ náà ọ̀rọ̀ pé àwọn ará. wọ́n bímọ jù wá lọ náà wọ́n lè mọ̀ tọ́ àwọn ọmọ wọn. àwọn àṣìṣe ọ̀lẹ. wọ́n lè mọ̀ tọ́ àwọn ọmọ wọn sí lẹ́kọ̀ọ́ but in terms of 1 2 3 4. population. advantage. so tẹ́ ẹ bá ń tanra yín ẹ mọ̀ pé mọ̀lú wọ́n ń ka mọ̀lú wọ́n ń kẹran wọ́n ń ka kínní. tẹ́ ẹ bá tó bá di alẹ́ tẹ́ ẹ bá travel ní north ìletò kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ń rí ẹ̀rí táwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọ́n ó pè wọ́n lè dáná sí ẹ̀gbẹ́ títì tí wọ́n ó jókòó tí wọ́n yí ká wọ́n lè máa sùn nǹkan jẹ nǹkan bẹ́ẹ̀ yẹn. so in terms of population wọ́n pọ̀ jù wá lọ. so ibi tán bá ti pọ̀ ìyẹn ló fi jẹ́ pé irú Kano ń sìn 40 local governments náà ní Kano 44 ni sá. tẹ́ ẹ bá dẹ̀ dé Kano ẹ mọ̀ pé ìlú ń bẹ lẹ́yìn Èkó Kano because àwọn ò ní the quality of life wọn ò rí bìkítà ń pa yẹn. so kàn lè jókòó ńlẹ̀ Yorùbá kẹ́ máa pé náà tí wọ́n ń ka mọ̀lú wọ́n ń ka kínní ń tanra yín ni o. encourage káwọn yẹn máa lọ fẹ́yàwó púpọ̀ ni. ẹ gbọ́dọ̀ máa fẹ́ àníṣe èmi ń sìn ọmọ tí mo ti bí 26 ni wọ́n. àwọn obìnrin inú wọn they are about 17. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé inú àwọn ọmọ mi 10 ti graduate 8 mi tún wà yunifásitì báyìí. investment ni ta ká bímọ ká dẹ̀ gbìyànjú àti tọ́ wọn. so diye so ke ewudewo Ọlọ́run tó dẹnu bùbú wọ́n ní òun ló mọ bó yóò ṣe débẹ̀. ẹlòmíì tí ò bímọ jẹyọ kan àbí ẹ̀ẹ̀kan ọ̀kan àtààbọ̀ lọ iye ó lè jẹ́ pé ibi tí ọmọ náwó sí ọ lè jẹ́ ọ̀dọ̀ àlè ní ọmọ náwó sí àbí mi kan ranù mí. kó wá fẹ́ kan fẹ́. kó fẹ́ so that àwọn ọmọ yìí ó ní àwọn obìnrin yìí ó ní sense of integrity and dignity. ok mo ti kìlọ̀ fún yín nù. ọ̀rọ̀ tax ọ̀rọ̀ owó orí la bá débẹ̀ ọ̀rọ̀ owó orí tax reform la bá débẹ̀. yes. ẹ ń sọ yìí pé àwọn ẹ̀yà tí wọ́n ń lòdì sí pé kì í ṣe pé ó. kì í sáré Nigerians are Nigerians and we all have letter àti òfin ti sọ pé state ni ó wà state kọ̀ọ̀kan dẹ̀ ní population rẹ̀ population yìí ni ó dẹ̀ jẹ́ basis ṣé ẹ mọ̀ pé lẹ́yìn VAT nìkan kọ́ ni owó orí tà ń san. bẹ́ẹ̀ni. the general one wọ́n pín equally ní state by state wọ́n ní criteria tó fi ń pín
but VAT lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń lò ní gọ́ọ̀mẹ̀ntì ń sọ wípé ó yẹ kò ní í dáa káwọn kan máa sanwó púpọ̀ kí ẹ jẹ́ pé àwọn míì ni ó máa ìgbà yìí tó pọ̀ jù mẹ́ kò ní í dáa so bẹ́ẹ̀yẹn bá lùsù nbìkan ni ó ní géènì nbìkan. ok ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ kan nípasẹ̀ ilé ẹjọ́ tó ga jùlọ Nàìjíríà Supreme Court láti fààyè gba ìjọba ìbílẹ̀ kí wọ́n lè ṣòmìnira ara wọn kán lè dá ṣiṣẹ́ kan náà ní bọ́jẹ̀tì fúnra wọn kán approve ẹ̀ kí ìdàgbàsókè kó lè wà ní ẹsẹ̀ kùkú grassroots. Ìjọba lẹ́yìn ìgbà yẹn ìjọba fún àwọn ìpínlẹ̀ kan tí ò tíì ṣe ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ ní 3 months pé kán ṣe so that wọ́n lè máa gbá wọn directly wọ́n 3 months yẹn mà ti kọjá ó ti pé láti bí October November ti lọ a tún ti wà ní December owó tí wọlé síjọba ìpínlẹ̀ kankan ní. ṣé wọ́n ti owó tí ń wọlé bí ọba rẹ̀ ti wọlé wọ́n lè fún wọn ní grace period torí àṣemọ́ṣe tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ commitments lè ti wà àwọn state government wọ́n lè ti náwó àwọn local government nínàkúnà so ti yé so pé wọ́n fún wọn ní oṣù mẹ́ta ẹni tí ó bá rí i pé wọn ò ṣe ẹ̀tọ́ ilé ẹjọ́ wà tán lè gbé wọn lọ. láwọn alága ìjọba àbílẹ̀. alága ò ní lè gbé wọn látòrí gbogbo àwọn alága wọn kà kó wọn síbẹ̀ ni wọn kì í ṣe ìbò ló gbé wọn wọlé. nǹkan tí federal government sọ ni pé àwọn ò sanwó dàálì sí kọ́fà each local government. wọ́n sanwó tán bá ti ní guarantee pé àwọn ìjọba yẹn ti wà properly in place ìyẹn state local government ti wà properly wọ́n á ṣe. ṣe ìtẹ́ sọ ni pé gbogbo àwọn tán dìbò yẹn wọ́n wà properly in place. àní ní tí mo ń sọ kọ́ nìyẹn mo ní sẹ́ tí federal government bá ti mọ̀ èmi kàn federal government. ok. àbí òye ṣèbáwọn ló sọ pé àwọn fún wọn lóṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta àwọn náà ló máa decide kí ni criteria tán fi máa fi sanwó. so bọ̀ bá fún ọ ní ààyè díẹ̀ sí náà ni pé ń bọ̀ bá yá ẹni tí ọba dẹ̀ rò pé federal government ò ṣẹ̀tọ́ wọ́n lè pe federal government lálẹ́jọ́ kò sí tó. láwọn ìjọba ìpínlẹ̀ kan ti náwó local government jìnnà. kì í ṣe àwọn ìjọba ló náwó ṣèbáwọn governors ló náwó. ìjọba ìpínlẹ̀ náà ni mo sọ. so wọ́n náwó ẹ̀yin náà mọ̀ náà. àjọsí ìjọba. lórúkọ state local government joint account ìyẹn ni owó bá ti wá gọ́vnọ̀ ló máa decide èèlò ní ó tarí sọ́dọ̀ ẹni tó ń coordinate local government. ṣe mọ̀ pé ẹ ti aspire láti jẹ gọ́vnọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ayéṣẹ́ ti wà nínú kọ́ọ̀sì. tọ́lọ̀ máa fẹ́ torí pé ṣẹ́rí. tọ́lọ̀ máa fẹ́ kọ ẹ mọ̀ pé ìpinnu wà ń bẹ̀. ẹ máa gbọ́ ṣẹ́rí mi mo ti bẹ̀rẹ̀ politics láti age 26 I'm now above 71 consistently mo dẹ̀ ní aspiration láti sáàbù ìlú lọ́yọ̀ sí ìlẹ́yìn pẹ̀lú ògbó ọlọ́run nínú gbogbo olóṣèlú tó wà mí fi tẹ́ḿbẹ́lú anybody and I'm saying this with all sense of humility and responsibility kò sí ẹni tó ní experience mo ní nínú olóṣèlú tó wà lọ́yọ̀. àti PDP àti APC àti everybody èmi nìkan mo ti ní àǹfààní láti wà ní House of Assembly ọdún mẹ́rin mo jẹ́ commissioner àkọ́kọ́ nígbà tí mo jẹ́ 30. That was 1983. mo jẹ́ commissioner for home affairs information and culture under Dr. Ọmọlórí Olúnlọ́yọ̀ kọlọmba ṣàánú wọn. lẹ́yìn náà mo jẹ́ attorney general under Senator Rasheed Ladoja. àwọn committee àwọn bọ́ọ̀dì míì náà wà tí mo tún jẹ́ míì sọ àwọn yẹn o. mo dẹ̀ jẹ́ mínísítà ọdún mẹ́rin mo tún á jẹ́ lọ́ọ̀yà tó mọ òfin kò sí any other person. èyí tó tún àá ṣe pabambarí ẹ̀ ní wípé Awólọ́wọ̀ fúnra rẹ̀ ló tírèènì mi àwọn ideals ẹ̀ tí ìlú dẹ̀ fi tòrò lásìkò ẹ̀ gbogbo ẹ̀ ló wà lórí mi. díẹ̀ ń bẹ àbí gbogbo ẹ̀. kò sí tí ò sí lórí mi tí n bá ní àǹfààní àti jẹ́ gọ́vnọ̀ I will be the best state governor in Nigeria ever. torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àpèjọ ọ̀rọ̀ ní free education at all levels
kò sẹ́ni kankan tó ń ṣe ní ìsìn kò sẹ́ni kan tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ full employment kò sẹ́ni kan tó ń sọ̀rọ̀ ẹ̀ ní ìsìn. kí lè mean by full employment. pé gbogbo èèyàn ò ríṣẹ́ ṣe. ṣé ó possible kíjọba fún gbogbo ẹ̀ níṣẹ́ ni. ẹ máa gbọ́ kò nídìí kíjọba fúnra ẹ̀ fún yẹn iṣẹ́ tí n bá di gọ́vnà láàrin ọdún méjì kò ní sí ti ń jẹ́ graduate unemployment mọ́ lọ́yọ̀ state pé ẹnìkan jáde ó ń lo oṣù mẹ́fà ńlé kò ní sí. ẹ mọ̀ pé à ń sọ̀rọ̀ wọn kó jẹ́ ìjọba àbílẹ̀ ní ìsìn tẹ́yìn bá ipa àwọn gómìnà máa ń náwó ìjọba àbílẹ̀ tí ẹ̀yin bá láǹfààní àti wà ń pẹ́ tí wọ́n dẹ̀ ń san owó yẹn tó wà ní joint account. kò ní sí joint account mọ́ state local government kọ̀ọ̀kan ní ọmọ gbowó ẹ̀. ẹ dẹ̀ halal ẹ̀. lẹ́yìn of course I will. ẹ ní wo pé ọmọ kan tó wà ní lóko rẹ tó mọ̀ yapa sí. I am a complete democrat. I am a complete democrat. ẹni tí ò bá ní jalè kò ní ṣe àtúnjúbọ̀ sí owó olówó owó local government kì í ṣe owó state government. èmi ò lè jíjà. issue two federating units nǹkan ẹ kò clarify. sí tí ń jẹ́ two federating units 3 federating units la ní. A lot of people are ignorant of tí ń jẹ́ federation or federating. ẹ jẹ́ n sọ nǹkan kan tó máa ṣọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ yẹn. Nàìjíríà a ní multi-governmental units. Okay. ìlú tó jẹ́ federating tán máa ń pè federating America àwọn state ti exist kí federal tó exist àwọn state yìí ló wá parapọ̀ pé àfẹ́jọ unite Nàìjíríà ò rí bẹ́ẹ̀ ìjọba sọ́jà ló create gbogbo states. So states and local governments in Nigeria are products of the federal government. That is the truth of it. Ó lè correlate ẹlòmíì but that is the truth. Àbíòye mo rántí ngbà láyé kan a ní Western State ngbà Ọ̀yá ó ní bíga Ọ̀yọ́ State tó jẹ́ Ọ̀yọ́ àtọ̀ṣun ngbà Ọ̀yá ní Ọ̀yọ́ ṣe àwọn èèyàn ti tún béèrè state mi. Ní Amẹ́ríkà ní gbọ́pẹ́ nìkan béèrè state mi torí àwọn state yẹn ti exist tẹ́lẹ̀. So the truth nísìnyí ni pé a ní federal government a ní state government tí federal create a dẹ̀ ní local government federal náà ló create even the local governments. So in tí òfin Nigeria constitution Nigeria 1999 as amended tó sọ náà la gbọ́dọ̀ máa tẹ̀lé. ẹni tí ò bá ní tẹ́lọ́rùn lórí ẹ̀ kó lọ péjọ́ tó bá lè prove reason tó fi yẹ kí nǹkan yàtọ̀ a ṣe yẹn. So nígbà tí constitution ti sọ pé local government ó máa exist bó kọ state ṣe wà ní constitution ló kọ local government náà wà ní constitution. So state kan ò ní right láti máa jẹ gàba lórí àwọn local government in so far as federal government ní ò jẹ gàba lórí state. So ẹ̀tọ́ tí ó fi fún state section or government kọ̀ọ̀kan a gbọ́dọ̀ respect. Okay. But àwọn local government sìn wọn ò lè wojú governor nítorí wípé by the grace of governor ló lu jìbìtì tí wọ́n fi dépò torí kò sí ìbò. gbogbo ìpínlẹ̀ náà ni. Unfortunately gbogbo ìpínlẹ̀ náà ni gbogbo wọn náà là ń bá wí. So bẹ́ẹ̀ nìkan bá sọ a bá criticize anybody tó lu jìbìtì táwọn sọ pé ẹ̀ bọ̀ APC state náà ń ṣe bẹ́ẹ̀ gbogbo they are equally guilty. gbogbo wọn lọ dáràn.